tá a bá sọ fún yín pé nǹkan ju nǹkan lọ nípa Òbésèré àti Alhaji Wasiu Ayinde K1 Marshal, ẹ má bá wa jiyàn mọ́. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ níbi ìsílé ọmọ Rápálá Òbésèré lónìí, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Kódà ní tí wọ́n fi bẹ̀rẹ̀ ńbẹ̀ ó yà mí lẹ́nu gan. Kódà wọ́n sọ pé ojú ò ṣeé fi mọ̀ wà ẹ̀dá. Olóyìnbó ní don't judge book by its cover. Ẹ wá nǹkan fìdílé, ẹ farabalẹ̀, ẹ wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí, ó pa àwọn àáfàá lé, wọ́n ṣàdúrà. Kódà kò gbéra rẹ̀ gáà jókòó ńlẹ̀ pẹ̀lú àwọn àáfàá ní, ẹ farabalẹ̀, ẹ wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀. Kódà ọmọ kékeré ló pè wọn, ẹ farabalẹ̀, wá nǹkan fìdílé. Ọ̀gá àwọn ẹni sáfò yẹ kọ́ọ̀tì àwọn apàdà wá sí. Ṣáà lórí bẹ̀. Ìmá. Hey, look here. Ó ti mú dé. Charge. Kò ní mínì. Dáwọ́ akí. Ṣé pèrè mínì? Bíkálàjí wa ẹ̀ wọlé. Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadar Rasulullah. Hayya 'alas salah, hayya 'alal falah. Qad qamatis salat, qad qamatis salah. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. Allahu Akbar. Allahu Akbar. Alhaji Abbas Akande ó wà láàrin wọn tó ń kírun bẹ̀ òun la ẹrù bá rẹ̀ ti balẹ̀ pẹ̀lú àwọn èèyàn àtàwọn àfáà tí wọ́n wà ń bẹ̀ ò bá rẹ̀ ti balẹ̀. Kódà àwọn àfáà tí wọ́n ń wọ́n bí sáwọn àfáà kan kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ ẹrù bára Alhaji Abbas Akande ti balẹ̀. Òun lè ń wò ó tó wó kinní tó máa ń wó mọ́rí yẹn, òun lè ń wò láàrin àwọn èèyàn kára rẹ̀ balẹ̀ bó ṣe ń kírun. Ẹbí tí ń kí ìbẹ̀rẹ̀ nìkan tí ń yà kàyípọ̀ àwọn àfáà tí ń kan àfáà làbúkọ ẹ̀ náà ẹ̀rù sí nǹkan wa ju nǹkan lọ báyìí. Ẹ fà balẹ̀ ẹ̀rù dáadáa, ẹ rí ibi ọ̀rọ̀ náà parí sí. Allahu Akbar. 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 Allahu Akbar.
الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر 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 سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر 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 سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله Sallu ala Nabi Karim. Adúgbò fún Ọlọ́run. Àti ẹ̀fọ́ àtàlùwà àti Ọlọ́run lébi orí tọ́lọ̀ sí fún wa. Ìfìyàrọ̀ fílnà mẹ́ta tó kọ́ Ọlọ́run bá kọ́lé fún ẹ̀mí máa ń dúpẹ́ fọ́lọ́run. Èyí tí Ọlọ́run ti ní kí ọ̀tọ̀ wà láti wà bá ṣàkóso òbẹ́tẹ̀lé àti akínkọba mú àtọ́nà tí tọ́tọ̀ wọn gbé kalẹ̀ síbí ọlọ́run ká fi ní gbàgbà fún Ọlọ́run. Èyí tó lóore jù nǹkan méjì náà làwa ti láyé gbogbo ìdáwà tó tẹ̀lé nǹkan méjì ó kún ọ ni
wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun. Ọlọ́run ní ìtorí ìgbẹ̀fẹ́ dá ayé tí torí gẹ́lẹ́ sí ní ọlọ́run. Lẹ́yìn bá wáyé tí ò sí náà òkú ló ń tọ̀ ọ̀rọ̀ ayé wá. Àkọ́kọ́ náà. Ìkejì ni laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun. Ìkejì ni tí ọlọ́run ló fà níbi wa Muhammad. Nínú wa nẹ́bí ló fi níwájú méjì táwa ti láyé nìyẹn. Ìwà àtẹ̀sìn. Bí èèyàn bá níwà tí ọ̀lẹ́sì kò níwà o. Torí pé tó mú ẹ̀ tí yóò fi sin ọlọ́run ìwà òkú tó nù. Bí èèyàn bá wá ní ẹ̀sìn tí ò níwà ọ̀lẹ́sìn náà. Inú méjèèjì lọ́lọ́run ti fún Alhaji Abbas àtàlẹ́ òbẹ́tẹ̀rẹ̀. Inna tawaddu'a min ìtọ́lẹ̀ ni wọ́n tẹ̀lé wa bí tẹ̀kí yìí ìlànà wà lè yẹ tẹ̀kí. Kò sí ìgbéraga náà nítẹ̀jú kanú ẹ̀mí wọn. Ànábì ní Allahumma sọ̀gírí bí àìní wọ́tẹ̀kì gírí ní bí uyunan nas. Ọlọ́run tí ò ní ríra yín lánàá, wọ́n jẹ́ ríra yín lónìí o. Tó bá tún ti lọ́la, wọ́n jẹ́ ríra yín láwọn o. Ìgbéraga ní máa já àyàn bọ́, ọlọ́run wọ́n jẹ́ rí ìgbéraga láwọn. Tí ó tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ àbí àfá òkèyìn àfá, ọlọ́run ìjọ tẹ̀lẹ̀ láíláí. Ẹ máa fà àfá lé lánàá, ẹ ń pa lélé ní tó bá tún ti lọ́la lọ́la kù. Wọ́n jọ yín kò náà lápẹ̀lú fún àfá rẹ̀. Wọ́n ta wọlá àtẹ́lẹ̀ wa Muhammad. ولا رجال بسم الله إنا أعطينا القدر أصوات الوفيد وما أشاء يا أول إمام الشبع يتوسع لهم أولاده أدوك فلون إذا أوافو أدوك فلون الله تكمل إذا في المكان المسؤول على الله. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. Adúpẹ́ fún Ọlọ́run Ọba. Àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Rasulun ọkùnrin rahmatan lil alamin. Ànábì tí Ọlọ́run bá gbé dìde tí ó máa jẹ́ ìkẹ́ àti ìmọ̀nà gbogbo àgbáyé ayé. Ọlọ́pẹ́ wá pọ̀. Ó kí gbogbo àwọn àfáà mi tí wọ́n wà níbi òkú. Mo kí gbogbo àwọn ọ̀gá mi tí wọ́n wá lóko. Mo yẹ kí àgbà kí tó Ọlọ́run á jẹ́ ìpẹ́ fún ọ. Gbogbo àdúrà táwọn àfáà wa ti ṣe fún yín láti àná tó ń ṣe fún yín lénìí àdítà tó máa ṣe fún yín lọ́la Ọlọ́run tó ṣe láti ọgbà. Inú wa dùn ọ̀nà ọpẹ́ wa kò pọ̀. Ọlọ́run bá sọ pé wà ní ìtàwọn fún ní mọ́tàlá ìlànà ìṣúwà. Títa bá ní ká máa ka ìdẹ̀ra tí Ọlọ́run bá ṣe fún wa, a máa kà àìlè kàtọ́. Ọlọ́run bá ṣe ìdẹ̀ra fún yín. Ẹ sì ń dúpẹ́ fọ́lọ́run bíkọ́ Ọlọ́run bá ṣe ìdẹ̀ra yẹn fún yín, ara ẹ̀ náà níbi tàbí wà báyìí. Nínú àdéhùn Ọlọ́run, ó ní láyé ṣàkárí tó ń láti ìgbàlọ́kùn wọ́n láyé ìkàfárí tó ń fayín náà àdáàbí lọ́jà sí i. Àdéhùn Ọlọ́run bá ní. Ọlọ́run bá ní tí o bá ṣe orí fún wa tá a bá ń dúpẹ́ láàzì ìdánilọ ó ní máa láàzì ìdánilọ tàwíìdì fáwa gẹ́ni gẹ́bà àfáṣe mọ̀ yẹn pé fi kọrin lẹ̀ àti máa ṣe bẹ́ẹ̀ sí ẹ̀. Ọlọ́run bá ṣe orí fún yín ẹ̀sìn dúpẹ́ lọ́dún lórí orí náà. Ọlọ́run bá ti ṣe àdéhùn wípé òun á máa ṣe àdéhùn fún yín. Ọlọ́run yóò kọ́ máa ṣe àdéhùn náà fún yín. Ọlá yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Pẹ̀lú òkú Ọlọ́run. Wọ́n bá ṣe òkọ́lá yẹn wá lóbi tó àwọn ọmọ yáàjù bẹ́ẹ̀. Àmín. Ó ti òkẹ́ lókìkí tó àwọn ọmọ yáàjù bẹ́ẹ̀. Àmín. Ó ti òkẹ́ òye àti làákà ìkó àwọn ọmọ yáàjù bẹ́ẹ̀. Àmín. Ẹ̀la ìdúbì Ọlọ́run. Ìdọ́lá náà tó délé oníkúrò bẹ́ẹ̀ Ọlọ́run. Àmín. Iwájú lẹ́ẹ̀bà lọ. Ọlọ́run bá wa dáàbò bò yín. Ìjọ tó nípọn Ọlọ́run máa dáàbò bò yín. Ẹwà nílé ẹwà níta Ọlọ́run máa dáàbò bò yín. Ibi tẹ́ ẹ máa ráṣọ sí ibi tẹ́ ẹ máa ráṣọ sí Ọlọ́run máa ti dáàbò bẹ́ẹ̀ dáàbò máa dáàbò bò yín. Látara bẹ́ẹ̀ àwa bẹ̀ Ọlọ́run àwọn tí wọ́n dúró tì yín tí wọ́n dá ẹ máa lọ wájú ojú òní tì ojú òní tà wọ́n. Gbogbo àwọn àfáà wa tí wọ́n dúró tì yín Ọlọ́run ọba ti ń gbàdúrà náà bọ̀ àyè gbàdúrà fún ọmọ àti ìsì dáwà lọ́wọ́ bá ti káwọn àbá wa tí yìí dùn tó ṣe ń dùn yìí ọlọ́run tàbí kí sì dáwà lọ́wọ́ bákan náà àtàrà bẹ́ẹ̀ àtàrà abẹ́ ọlọ́run gbogbo àwọn fáǹsì yìí àwọn fáǹsì yìí tó ọlọ́run wọ́n ní ẹni tó bá là fún lọ́wọ́ kàkọ́ sí
ọmọlàkejì gbogbo yóò kún kọ́ tó bá ṣe ṣe àdúrà ẹ̀ fún ikú máa rí gbogbo ẹ̀ fáwa náà látara bẹ́ẹ̀ ni mo tọrọ fún àwọn ọ̀gá mi ọlọ́run fún pàwátàjá òṣìṣẹ́ Anwaru Islam Movement of Nigeria wípé oríire yìí mọ́ṣáláṣí is an extension of Anwaru Islam Movement of Nigeria Central Mosque extension ni ara mọ́ṣáláṣí ẹni tó gbé kalẹ̀ ó fi bọ́lọ̀ ọba ṣe gbogbo ṣùgbọ́n ta bá ń ṣe nǹkan bíbá àmà gbogbo lára pé ilé ìwé Anwaru Islam Movement of Nigeria òun náà ló wà dáadáa tí ń gbẹ fún ẹni tó ṣe irú nǹkan láti ọlọ́mọ àti ìdòwé o ọlọ́mọ àti ìdòwé o ìdí tó ń jẹ́ pàápín nínú oore lọ́nà bá ti ṣe fún yìí pàápín nítorí wípé eléyìí oore ní ayé ni a tún wá jẹ́ oore ní ẹjọ́ àlèkìyámọ̀ lórí bá lórí sallallahu alaihi wasallam mọ̀nbánà àkàrẹ́jà azán nílò ìmọ̀sùkì bánà lọ́wọ́ láwù bẹ́ẹ̀dán ìrìnàjò àlọ́bí sallallahu alaihi wasallam ní tó bá mú ìfọ̀ ẹ̀gbìn ìdọ̀tí lásán tó mú ìgbálẹ̀ tó gbá mọ́ṣáláṣí kó lọ́nà wọn bá ṣàdéhùn kó máa kọ́ ilé fúlàní náà tọ́lọ́ bá wá ṣàdéhùn báyẹn fẹ́ni tó kàn gbá mọ́ṣáláṣí tó mú dọ̀tí kúrò mọ́ṣáláṣí kí la wá fẹ́ sọ nípa ẹni tó kọ́lé fọ́lọ́run ẹni tó kọ́ mọ́ṣáláṣí fọ́lọ́run ṣẹ́ni pé ẹ̀san tó wà ń bẹ̀ á máa jẹ́ ìpele fún ni ọ̀rọ̀ ti pa àwọn àfáà àti ṣàdúrà rẹ̀ pẹ̀lẹ́ àdúrà ló sì ní tán á máa ṣe lọ náà àdúrà kì í pọ̀ jù àti àbá tó ní òtí ìtò bàbá ṣe máa ń ṣàdúrà ló náà máa ṣe láti ọgbà iléèwé wa Anwaru Islam gbogbo iléèwé wa Anwaru Islam Movement of Nigeria púpọ̀ ọlọ́run ìwádìí ìlọsíwájú ọlọ́run kò máa gbé bá wa ìlọsíwájú ọlọ́run kò máa gbé bá wa ọlọ́run tó fi ìfẹ́ iléèwé jẹ́ kí jáde ló fi sí lọ́kàn tó báyìí pé kó ní máa kọ́kọ́ lọ ilé lọ sí ìgbìmọ̀ ti jáde ọlọ́run àbíọ́ ọlọ́run ní padà lẹ́yìn. Àmín àmín. Now, àwọn oṣù rẹ̀ ti wá tó ọlọ́run nínú stakeholders wa oṣù rẹ̀ igi ńlá kan ló tí wọ́n ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Wàláì àǹfì tí bá ní máa ká àwọn ọkọ̀ tí ó sì rẹ̀ ti ṣe fún alúlọ ọ̀pá yìí kòlóǹgà ṣùgbọ́n lẹ́sọ̀ tó ta fẹ́ sọ fún lórí tó ta fẹ́ ṣe fún wípé tó ọlọ́run ọba tó ń fi sí lọ́kàn pé kẹ́ máa ṣe dáadáa àìní lè ṣe dáadáa náà mọ́ ọlọ́run fi sí lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ló jáde tó ṣe pé wọ́n mọ omi ìmọ̀ níbi kan ṣùgbọ́n wọn rántí mi lọ́dún mọ omi ìmọ̀ yẹn mọ́ ṣùgbọ́n ọlọ́run tó ṣe ẹ̀yìn pé ẹ jáde níbi ẹ̀ẹ̀dẹ̀ gbàgbé bí ọlọ́run nígbàgbé ẹ̀yìn gbogbo tẹ bá ń lọ́wọ́ sí lọ́dọ̀ ọlọ́run náà bá máa ṣe fún yín gbogbo tẹ bá ń lọ́wọ́ sí lọ́dọ̀ ọlọ́run bá máa ṣe fún yín ọlọ́run nígbẹ̀yìn jẹ́ oṣù rẹ̀ kì í ṣe wọ́n ti ṣe ó wá dàsìkò dáadáa bá sì fún ní àwọn fẹ́ ṣe oore fún ìṣúná náà sí jáde ẹ̀yin ò tó wá padà lẹ́yìn tẹ́ ti ṣe ẹ̀tọ́ wá tó wá fún ọlọ́run náà wá pẹ̀lú ìlọsíwájú àti ìgbẹ́lẹ́nu iṣẹ́ ọlọ́ba bá a ṣe ọláìmọ̀ ọba olùkọ́ wa pápátá ọlọ́run ká wà pẹ̀lú wọn àwọn tó kọ́ wa níwèé àwọn tó kọ́ wa ń téwó àtàwọn tó kọ́ wa níwèé ọlọ́ba wà pẹ̀lú wọn bá a tó ti kọ́ lọ àdéhùn àlàáfíà ọlọ́ba àti fún wọn lọ.